Rashidat ọdún èyí o kò ní jáṣe mọ́ wá ṣàmọ́dún o ṣàmọ́ ṣàmì mọ́dún bá ti bá ní láyé ọpẹ́ náà lọ́yẹ ká mọ́ dá lọ́wọ́ wáìdù lókè ọyẹ ká mọ́ dúpẹ́ lọ́wọ́ lọ́wọ́ ọba tó dá ní sísáyé. Happy birthday to you o Mrs. Rashidat Badiru ó ti ṣọdún èyí náà kórìjẹ́ ò ṣe tẹ̀mí sí towó tọmọ taikuta irun tí í ṣe balẹ̀ ọ̀rọ̀ ọkọ rẹ ló gbé mi débi Mr. Kamarudin Badiru ló pé kí n wá káyà ó níyàwó mi tẹ̀rí ó ní wọ́ládùn bari mọ́ mo ṣe ó ní wọ́ládùn bari mọ́ mọ̀ yá ó láyà rere lọ́dẹ̀dẹ̀ ọkọ̀ kúkú ló jẹ́ ó lẹ́ni tóun rí tínú òun dùn táyì òun kún lójoojúmọ́ ó ti ṣọdún èyí náà lágbára Ọlọ́run ọba kó sígbà tí wàá lò láyé ó ní mọ́sáré ọmọ màmá fìyà ó ti ṣe iná ẹni bá ní òkú láṣáájú ẹ̀kú lágbára Ọlọ́run ọba aláṣẹ Ọlọ́run ọba kórìjọ ògbó kórìjọ òtọ́ wá dára lẹ́wà bí ọ̀sùnsìn Rashidat mi ọyẹ kọ́ ọmọ ronú gbogbo tọ́lọ́run ọba ti ṣe fún ọ pátápátá àwọn tẹ́jọ jójú ẹgbẹ́ òsì mọ́ ọ̀pọ̀ ti kú ọ̀pọ̀ ti lọ kí ṣe bá fi yọ wọ́n àfi ń gbé wájú lókè ká ní Ọlọ́run ọba tọ́dá ní síta tún fi rọ́dún wàá gbó bí olú gbogbo ti gbó láyé wàá gbó bí olú gbogbo ti rí gbó wàá gbó bí àwọn àgbàkan wọ́n fọ ọmọ wúṣọ̀ǹde sọ̀rùn oníjọ́sí ayúlọ àyùmọ̀ lọ́wọ́ yẹnu àtẹ̀pẹ́ lẹ́sẹ̀ dẹ̀nà arẹwà lóbìnrin orí ọmọ lẹ́sẹ̀ bí aláàrí eyín fújòwé eyín mẹ́nu bá arágbá ṣọ́rọ́ arẹwà obìnrin tí ń dọ́kọ rẹ̀ Kamarudin lọ́rùn ẹ pẹ́ fúnra yín kan rí kése ó mọ̀ pé kò sí ibi ṣe tí wọn ò níyàlé bàbá tó bí ọlọ́mọ ìpolé ìlọrọ kúkú nílé bàbá rẹ̀ járe lé bàbá tó bí ọlọ́mọ. káre ọmọ olúmọ̀gùn jòkó àríyọ ọmọ amúdísọ́dọ̀ àgọ́dọ̀sùn ọmọ wọ̀wọ̀ bọ̀kẹ́rẹ́ mọ lòmírìn jíjó kìlógún àròyìn náà bí alágbẹ̀dẹ ọmọ ọ̀gẹ̀dẹ̀ pọ̀ lórí igi ọ̀dà sọ pípa ọmọ olóró gidigbo ọ̀nà òkè èkó ọmọ sọ́kùrọ̀ òkè ọ̀bọ̀ ẹ̀gàn ọmọ pọ̀ ọ̀gẹ̀dẹ̀ pọ́n ọmọ mú ewìwọ́ oṣù dábìrin ìjòkó láṣẹ ọmọ ẹlẹ́yẹ ẹsẹ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ àti dórí ògùn ìlú ìjòkó dídùn lọ́pàá àgbà ìjòkó kàǹkà ìyẹ̀rí ògùn ṣe wọn mọ́ káre o. tí kìyàn súlẹ̀ mi ọmọ ẹlẹ́sẹ̀dọ́ òsì jọjà ẹ̀sẹ̀dọ́ àgbẹ̀mọ ojo kẹ́ráwó wòjì ọmọ agbálẹ̀lẹ̀ rẹ̀ mẹ́ta kálẹ̀ ẹ̀sẹ̀lẹ̀ ọmọ má gbálẹ̀gbálẹ̀ tira ọ̀sìn ọmọ àyànkọ́sọ kò gọ́ọ̀gbọ́mọ ọ̀nà dẹni káre o. ó ṣàgbọ́ bí mọ̀mọ́ ṣe kí ilé bàbá rẹ̀ Rashidat ẹni bá ní òkú láṣáájú ẹkú tọ́ba lámọ̀ ní ọ̀la lámọ̀ ẹnu lẹ́sẹ̀ tí ń pe kúrò ojú ọ̀nà adùn tí ń bọ̀ ìgbàlè rẹ̀ ilé ni àwọ̀ olè rẹ̀ ilé ni eléde lóbìnrin róṣọ eléde lóbìnrin ra nǹkan ọbẹ̀ lọ́jà gbogbo ọmọ ìpolé ìlọ́rọ̀ tèmi mọ̀ pátápátá ló ní lárí gbogbo ọmọ ìpolé ìlọ́rọ̀ tí mo mọ̀ ilé yẹn pàtàkì gbogbo ìpolé ìlọ́rọ̀ tí mo mọ̀ pátápátá lọ́lọ́wọ́ bàbá mi kẹ́wọ̀n ìgbà rẹ tó ti ń dùn yọ ọlọ́wọ́ bò níjó kan fún ọ láíláí olówó orí rẹ̀ ọkọ tó mọ rírì aya Kamarudin mi ló pé kí n kí ẹ kú ọdún ó lọ́dún tí ń bọ̀ pátún bẹ́ẹ̀ láyé abẹ́ lálàáfíà ara pápá lábẹ́ tubi gidagida lábẹ́kùn ìta gbangba lábẹ́wí ajílẹ̀ kége happy birthday to you o Mrs. Rashidat Badiru owó màmá fìyà long life and prosperity láṣẹ Ọlọ́run ọba tọ́ bá bí ẹ léèrè pé ta ló kí ẹ kú ọdún jẹ́ ọmọ yé wọn àmọ́ ò lè mí jẹ́ ìwọ ni mi olódù ọba ọmọ atẹ́nigbọrẹ Mr. Kamarudin ọkọ rere tó mọ rírì àyàmójíṣẹ́ tó rán mi fáyà rẹ ó tún dọ̀ ọjọ́ mi ọjọ́ rẹ̀.